olórí ìyẹn Ìyàwó Ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn-Èkìtì ọba David Babatunde Ògúnṣakin olórí Yétúndé Ògúnṣakin là ń sọ nípa ẹ̀ o. ó mà ti tú àṣírí ọ̀rọ̀ tóun àti bàbá náà jọ sọ ló kù díẹ̀ káwọn ajínigbé tí gbàgbọ́ wà pé Fúlàní ni wọ́n kí wọ́n tó pa orí adé nípakúpa tí obìnrin náà sì jẹ́ kó di mọ̀ pé níṣe ni Kábíyèsí sọ fóun láti bá òun dáná sílẹ̀ nítorí pé ebi ń pa òun gidigidi. ẹ rántí pé ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kìíní ọdún 2024 ni àwọn ajínigbé ni wọ́n máa lọ dá Ẹlẹ́sùn àti Onímọ̀jọ ti ìlú Ìmọ̀jọ Èkìtì lọ́nà tí wọ́n sì pa àwọn méjèèjì ní ìpakúpa èyí tó fa ariwo ńlá káàkiri ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. ṣá ò nígbà tó ń sọ̀rọ̀ tó bá ọkọ ẹ̀ sọ́gbẹ̀yìn olórí Yétúndé Ògúnṣakin ni bó ṣe kù díẹ̀ kí wọ́n pa Kábíyèsí ni ó máa pè òun lórí fóònù. ó ní àwọn tí ẹjọ́ dọ̀wẹ́kẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya lórí fóònù ṣùgbọ́n tó ní Kábíyèsí sọ pé ebi ń pa àwọn òkóhùn sáré bọ̀hún dáná nítorí pé òun ti ń súnmọ́ tòsí. ó ní Kábíyèsí sọ fóun pé ìlú kan tó ń jẹ́ Àjọwá tó súnmọ́ ìlú Ẹ̀sùn-Èkìtì ó ní òun wà báyìí tóun kò ní pẹ́ dé. olórí Yétúndé ní níṣe ni òun sáré wọnú yàrá àdáná tó ń bẹ̀rẹ̀ sí ni máa dáná fún Kábíyèsí láti bá oúnjẹ tó bá dé ṣùgbọ́n lẹ́yìn wákàtí kan tóun wò pé yẹ kọ́kùnrin ti padà dé nítorí pé ìrìn àjò wákàtí kan ní ìlú Àjọwá sí ìlú Ẹ̀sùn-Èkìtì. ó ní ẹnu rí pé Kábíyèsí ò dé àsìkò ìlú lòun yọ fóònù bẹ̀rẹ̀ sí ni máa pe Kábíyèsí ṣùgbọ́n tó ní Kábíyèsí kò gbé. ó lóun pe nọ́mbà náà títí nígbà tó yá ni nọ́mbà náà kò lọ mọ́. ó lásìkò gbà yẹn lára ti bẹ̀rẹ̀ sí ní fòun ṣùgbọ́n tóun kò tiẹ̀ mọ̀ wípé wọ́n lè pa ọkọ òun tó jẹ́ odidi Kábíyèsí bẹ́ẹ̀ nípakúpa. ó ní kò pẹ́ o ilẹ̀ àwọn èèyàn máa ń bá òun tí wọ́n sì ń túfọ̀ fóun pé nǹkan ti ṣe o wọ́n ti pa ọkọ òun nípakúpa. lásìkò tí olórí sọ̀rọ̀ yìí níṣẹ́ ló mà tó bú sẹ́kùn tó sì ń sọ̀rọ̀ wípé àwọn tó pa ọkọ òun ọ̀rọ̀ ńlá ni wọ́n dá òun àti gbogbo ìlú Ẹ̀sùn-Èkìtì.